tún kú àmójúbà mi tí bá mi gbogbo ara bá mi. IPÁ ỌGBỌ series náà ni ó dé sí ojú ìwòran àti etígbọ yìí. Ibo ni à ń lọ? Ìjánu ọmọ òun náà ni ẹ̀ ń wò tẹ̀sí ń gbọ́ lásìkò yìí. Ìjánu ọmọ a rí wípé ọ̀rọ̀ yìí ló ṣe pẹ̀lú orúkọ. Ó túmọ̀ sí pé lórí ìjánu ọmọ a máa ṣe àgbéyẹ̀wò onírúurú àwọn orúkọ Yorùbá, ìdí tí àwọn bàbá tó fi ń sọ orúkọ yìí, pàtàkì rẹ̀ àti orísun rẹ̀ gan. Àwọn kan táwọn gbéyẹ̀wò ní ìjánu ọmọ lórí ètò ìjánu ọmọ náà ní ilé yìí. Àwọn bàbá wa wọ́n ní orúkọ ọmọ òun náà ní ìjánu ọmọ. Abẹ́ẹ̀gbọ́ ìjánu tá a bá kíyèsí a rí wípé ẹṣin tí ẹṣin bá ń lọ yálà tí ẹ̀ bá wà lórí ẹ̀ a rí wípé ẹni tó gun ẹṣin ó máa ń mú bí okùn kan dání. Okùn yìí ni wọ́n ń pè ní ìjánu. Ìyẹn ló dàbí check, ìgbéra ẹni padà, tàbí tá a lè pè ní discipline, tó fi jẹ́ pé èyí ó máa fojú ẹ̀yìn, kò ní í ṣìwà, kò ní í ṣìṣe. Tá bá wá sọ pé ó kọ ọmọ olùjánu ọmọ, ohun tá à ń gbìyànjú àti sọ náà ni pé ó kọ tá a bá sọ ojú ó kọ orin tọmọdé sì mọ̀ pé ó kọ orin ni wọ́n sọ. Ṣé ẹ mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ kò ní hùwà tí ó bá ọkọ táwọn bàbá rẹ̀ kọ́ jẹ́, tó fi jẹ́ pé kò ní kẹ́rẹ̀ yí àwọn tí wọ́n ti jẹ́ orúkọ yìí tẹ́lẹ̀ àtàwọn tó bá tún wù láti máa jẹ. Ìyẹn ni àwọn bàbá fi sọ pé orúkọ ọmọ ni ìjánu ọmọ. Ṣé ẹ sì mọ̀ wípé orúkọ tá a bá sọ wọn yóò máa jẹ́ ìkìlọ̀ àti ìpera ẹni padà láti má jẹ́ kọ́mọ ó ṣìwàwù, láti má jẹ́ kọ́mọ ó ṣìṣe, láti má jẹ́ kí ọmọ ó ba ọkọ eléyìí tí àwọn bàbá rẹ̀ tí wọ́n sọ jẹ́. Torí àwọn bàbá mi wọ́n ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ìyẹn ní pé bẹ́ẹ̀ yẹn bá ní orúkọ gidi, kò sí ní tí orúkọ yìí ò lè dà fún yàn. Dípò pé kéèyàn wàá bó orúkọ jẹ́ kó wá jẹ́ pé nítorí àwọn nǹkan ọrọ̀ ayé tá a lè fi wé wúrà àbí fàdákà lórí ẹ̀ pa orúkọ jẹ́. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa bí wọ́n tún ṣe pàtàkì orúkọ, ẹ mọ̀ pé a ṣe wọ́n lẹ́bàá ìbábọ̀ ni o, àti ìmọ̀ orúkọ kankan lónìí. Wọ́n kákan fílẹ̀ ìfáàrà ìjánu ọmọ kẹ́ẹ̀fì lọ pàtàkì àti ìwúlò àti àwọn nǹkan tẹ́ ẹ̀mọ́ bá ń pàdé níbẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa tí wọ́n mú ní pàtàkì nípa ọ̀rọ̀ orúkọ. Àwọn bàbá wa wọn a máa ro orúkọ tí wọ́n bá fẹ́ sọ ọmọ dáadáa kí wọ́n tó sọ. Torí wọ́n mọ̀ wípé orúkọ táwọn bá sọ ọmọ yìí yóò máa ro ọmọ yìí. Ẹ̀wẹ̀ wọ́n ní orúkọ ń ro ni, àpèjẹ́ a sì máa ń ròyàn. Ní tá a bá sọ ọmọ yóò ní ìlapa nínú ìgbésí ayé rẹ̀, nínú ìhùwàsí, ìṣesí, ìsọ̀rọ̀sí àti àwọn nǹkan tó fẹ́ jẹ́ láyé gan. Torí náà àwọn bàbá wa wọ́n mú orúkọ ní kókó, wọ́n sì mú ní pàtàkì. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ìgbésí ayé ọmọ tuntun tá a bá ṣẹ̀ṣẹ̀ bí. Wọ́n fi ní orúkọ ń ro ni, àpèjẹ́ a sì máa ń ròyàn. Bẹ́ẹ̀ orúkọ tá a bá sọ mọ́ ní mọ́ ọmọ lára. Ẹ gbọ́ mi dáadáa ń bẹ̀ yẹn o. Orúkọ tá a bá sọ ọmọ ní mọ́ ọmọ lára. Ìyẹn ní pé orúkọ tá a bá ti sọ ọmọ pé kí báyìí ni wọ́n lẹ̀ mọ́ lára, tí ó sì máa bá a lọ, tí ó sì máa ní ìlapa nínú ìrìnsí, ìṣesí, àdáwọ́lé àti ìgbésí ayé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ṣẹ̀ yìí àti àwọn míì yóò wáyé wa pé orúkọ ṣe pàtàkì. Orúkọ ṣe pàtàkì o nínú ìgbé ayé ọmọnìyàn. Gẹ́gẹ́ bá a sọ wípé orúkọ tá a bá sọ ọmọ ní mímọ́ ọmọ láà. Ẹ wo àṣàmọ̀ ọ̀rọ̀ yìí. Wọ́n ní asọmọ ní sódé, ó lọ ó dé. Asọmọ ní sóbọ̀, ó ràjò ó bọ̀. Àwa asọmọ ní sórè lọ, ó lọ sájò, kò dé mọ́. Ta ni ò mọ̀ pé àtìlé ìlọ́mọ ti mú orúkọ ànàmádàrò lọ.